ẹ̀yin tèmi báwo ni o ṣe wá lélelélelélele ṣe wá ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo bí tẹ́ ti gbé ń gbọ́ mi ní ìkànnì Samjo TV níbi tí a ti máa ń mú wá sí ojú amóhùnmáwòrán yín àwọn Yorùbá movie lọ́lọ́kan-ò-jọ̀kan eléyìí tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó ń kọ́ni lọ́gbọ́n tó sì ń kọ́ni ní òye. Gbogbo wa la mọ̀ bí Ọdúnládé bó ṣe máa act nínú fíìmù nígbà tí ó bá tó time pé ó yá ẹ wá act lórí stage sà ọ̀gá ni wọ́n láwùjọ àwọn òṣèré. Eléyìí tí mo mú wá fún yín ní ojú amóhùnmáwòrán lónìí òun ni à ń pè ní ọmọ gáràjì part 1 eléyìí part 2 ẹ̀ ó ń bọ̀ lọ́nà ní àìpẹ́. Mo fẹ́ kí a subscribe sórí YouTube channel mi yẹn jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi so by the time tó wá máa jáde a lè jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí part 2 ẹ̀. Eré tí ó kọ́ni ní ẹ̀kọ́ tó yè kúrò ni. Ẹ jẹ́ kí n sọ lórí eré náà, kí n sọ nípa àwọn òṣèré tí wọ́n kópa níbẹ̀, nípa ẹni tí ó play role of Ajani. I think he actually to be the producer of the film tí mi ò bá ṣe mistake. Then a rí òun ni à ń pè ní Ọpẹ́yẹmí Okunola tí ń ṣe Àjàní. Wọ́n gbìyànjú púpọ̀ nínú iṣẹ́ yìí. Wọ́n gbìyànjú púpọ̀, mo gbóríyìn fún wọn lọ́pọ̀lọpọ̀. A rí àwọn bàbá wa tí wọ́n ṣe babaláwo náà. A rí Ọdúnládé Adékọ́lá. Gbogbo wa la mọ̀ pé bí kò sí rò tó bá fi bàbá sí bàbá máa perfect ibẹ̀ dáadáa ni. Role tó ṣe nínú bíbá yìí ni wọ́n ṣe chairman. Actually àwọn kọ́ ló yẹ kó jẹ́ chairman ṣùgbọ́n ẹni tó bá wò dáadáa rí pé wọ́n pa ẹni tó jẹ́ chairman tẹ́lẹ̀ níbẹ̀ làwọn fi bọ́ síbẹ̀. Orúkọ tá à ń pè wọ́n níbẹ̀ ni Ìkágbèmí. Rí níbí báyìí ìyàwó Àjàní leléyìí nígbà tí Àjàní tí ó lọ ṣe ogun wípé òun fẹ́ di ọmọ gáràjì, òun náà fẹ́ máa ṣe kọ̀ǹdọ́tọ̀. Àwọn inú gáràjì là ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. A rí ipa tí gbogbo wọn kó ní ọlọ́kan-ò-jọ̀kan. A rí Èkó náà nínú iṣẹ́ yìí. Èkó ó wà nínú iṣẹ́. Èkó lẹ̀ ń wò yẹn tó jẹ́ igbákejì fún Ìkágbèmí tẹ́lẹ̀ kí Àjàní kó tó wọlé. Ṣùgbọ́n ní kété tí Àjàní tó wọnú ọgbà tán báyìí ọmọ abúlé fúnra rẹ̀ ó ti gbé ògùn dé. Eré tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ tó sì dùn gidi gan ni. Ẹ jẹ́ ká lọ wò àwa tàbá tí wò ẹ jẹ́ ká lọ wò Ìtẹ̀lẹ̀ lélẹ̀. Ìtẹ̀lẹ̀ ìyẹn Ibrahim Yekini tí gbogbo ẹ̀ mọ̀ sí Ìtẹ̀lẹ̀. Ọmọ mọ́mì ló ṣe nínú eré yìí. Bẹ́ẹ̀ la rí bàbá wa yìí gbogbo ilẹ̀ morúkọ ẹ̀ òun náà lẹ̀ ń wò yẹn. Ẹ̀yin tẹ́ bá ti morúkọ ẹ̀ kọ sínú comment section. Bàbá náà gbìyànjú púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú iṣẹ́ náà. Rí Èkó ó wà níbẹ̀, gbogbo wọn wà níbẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ náà dáradára. Ọdúnládé gbìyànjú ó play role yẹn so perfect ló play role yẹn. Inú mi dùn bí mo ṣe ń wò rí Ìtẹ̀lẹ̀ àti Èkó bí wọ́n ṣe ń plan níbi báyìí. Wọ́n plan ni pé ọmọ Àjàní yìí how come ó kò lè dé láti abúlé kó kò dé kó wá máa jọba lé wa lórí. At the end of the day tá a bá wo fíìmù yẹn dáadáa, ẹni tó bá wò láti bẹ̀rẹ̀ ó máa rí wípé Àjàní padà di vice chairman fún Ọdúnládé Adékọ́lá. Ǹjẹ́ lérò pé ogun ò ní padà bẹ́ sílẹ̀ láàrin Àjàní àti Èkó pẹ̀lú Ibrahim Yekini rẹ̀ pẹ̀lú action pọ̀ bí òǹgògò Ọlọ́run ó ti pọ̀ jù. Gbogbo alamọ̀ pé gbogbo owó tó bá dé fi bàbá sí bàbá máa perfect ibẹ̀ ni kò ṣeré kò sọ́mọ náà tí ó jọ ṣe mẹ́rin. Ibi báyìí ni Àjàní ti ń celebrate rí wọ́n ti ń celebrate pé yes èmi ti di vice chairman báyìí rí. Èkó wá ń rò pé ìwọ ọmọ gọ́tà tá a mú dé lánàá. Fíìmù náà ṣì máa lágbára. Rí Àjàní lélẹ̀ ní ọ̀dọ̀ babaláwo rẹ̀ tí ó ń bá dífá. Ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a gbáradì fún part 2 ọmọ gáràjì. Ní kété tó bá ti jáde ẹ subscribe sórí YouTube channel mi ní báyìí tó bá ti jáde a lè tètè wò a ó lè jẹ́ ní àkọ́kọ́ tó máa kọ́kọ́ wo
iṣẹ́ náà. Thank you very much, God bless you. Ẹ bá mi subscribe sórí YouTube channel kẹ́ẹ̀dẹ̀ comment wípé we are expecting part 2 ọmọ garage. Àwọn wo lẹ́rù pé wọ́n tún kópa gidigidi nínú iṣẹ́ yìí, àwọn èèyàn lẹ́rù pé wọ́n tún kópa níbẹ̀, àti pé kílẹ̀ pé ó máa padà ṣẹlẹ̀ láàrin Àjàní àti Ọdúnládé Adékọ́lá fúnra rẹ̀. Ṣé bí àárín àwọn méjì ṣe máa gúnrégé náà ló ti ń gúnrégé lọ yìí? Ẹ jẹ́ ká máa wò ó, ẹ jẹ́ ká watch out fún part 2 iṣẹ́ yìí, ohun tó máa ṣẹlẹ̀. Thank you, God bless you. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe láṣẹ Ọlọ́run Ọba. A ò ní fìbànújẹ́ ṣọdún o, a ò ní fẹ́kún kíkorò ṣọdún. Thank you very much, God bless you.